as a parent, especially father, baba, it is your responsibility to make a good impact in the life of your children. Ó ṣe kókó, ó ṣe pàtàkì, dandan dé ẹni fún ẹni tó bá bí ọmọ láti tọ́jú ọmọ. Tó bá jẹ́ pé lóòótọ́ dandan ni kẹ́ ẹ jẹ wọn mọ́, nítorí tó bá yá ń sìn tí ọmọ tẹ́ ẹ tọ́jú bá padà jẹ́ èèyàn, àwọn èèyàn máa sọ pé ó tọ́jú ọmọ kò tọ́jú ọmọ, dandan ni ó gbọ́dọ̀ jẹ wọn mọ́. But at the same time, ẹ̀yin òbí, especially bàbá, dandan ni fún bàbá tó bá bí ọmọ láti tọ́jú ọmọ rẹ̀. Ẹni tó bá mọ̀ pé òun ò ní agbára àti tọ́jú ọmọ kó má kúkú bímọ, nítorí tó bá yá ọmọ tẹ́ ẹ̀ tọ́jú tó bá padà dọ̀la tó dé èèyàn, àwọn èèyàn á bẹ̀rẹ̀ sí ní máa bẹ̀ ipe kò sí náà ni wàá tọ́jú ẹ̀ náà ni, àní ẹ tí ò bá bí ẹ sáyé ńkọ́ wàá tọ́jú ẹ̀ náà ni. But please, our father and our mother, bàbá tó bí ọmọ kalẹ̀ tó wá sá lọ tó ò tọ́jú ọmọ kò dáa. Ẹ má dé gbàgbé ọmọ téèyàn bí tí ò tọ́jú ẹ̀, tí ò ní ipa rere kankan nínú ayé ẹ̀, tó bá padà dọ̀la gan, tó bá fẹ́ fúnru bàbá àbí ìyá yẹn ló ń jẹ ọmọ, ó ní límìtì ibi tó máa ṣe é dé. Nítorí ẹni tó bá dúró tì yàn nígbà ìṣòro, ẹni tó bá tọ́jú ọmọ lọ́mọ máa ń tètè rántí. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ bàbá àbí ìyá tí ò bá tọ́jú ọmọ ló máa ń padà dúró lọ́jọ́ ọ̀la tí ọmọ yẹn bá jẹ́ èèyàn pé dandan ó gbọ́dọ̀ tọ́jú àwọn. But at the same time, please, I'm begging you, please make sure, and it is very important for you to take care of your children. And for the father, it is not all about sending your children to school alone. Especially in this Africa, after sending your children to school, make sure tó bá jẹ́ pé o fẹ́ fi wọ́n sí ẹnu ẹ̀kọ́ṣẹ́ ni, tó bá jẹ́ pé o fẹ́ establish wọn ni, tó bá jẹ́ pé o fẹ́ wáṣẹ́ fún àwọn ọmọ rẹ ni, gbìyànjú. Àwọn nǹkan wọ̀nyí la fi máa ń mọ bàbá gidi, àwọn nǹkan wọ̀nyí la fi máa ń mọ bàbá olóríire, àwọn nǹkan wọ̀nyí la fi máa ń tọ́ka sí bàbá tó yẹ kó jẹ wọn mọ́. Ẹ jọ̀ọ́, ẹni tó bá bímọ kó tọ́jú ọmọ rẹ̀. Ìjẹ́ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tí wọ́n bá gba oyún tí àwọn òbí wọn máa ń tì síta, poverty ló máa ń fà á. Poverty ló máa ń fà á tí òbí tó máa ń ti ọmọ wọn obìnrin tó bá gba oyún síta ipe lọ bá ọkọ ẹ tàbí kó kẹ́rù ẹ kó kúrò nínú ilé. Ìyà ló máa ń fà á. Ìjẹ́ ẹ̀yin ti rí olówó ọlọ́rọ̀ tọ́mọ ẹ ṣe mistake gba oyún tí wọ́n wá tì síta pé máa lọ àfẹ́rí ẹ mọ́ anywhere you want to go. And this thing ó wọ́pọ̀ láàrin àwa Áfíríkà. Àwọn ìgbésẹ̀ wọ̀nyí ó dẹ̀ ti bà ayé ọ̀pọ̀lọpọ̀ ọmọbìnrin míì jẹ́. Ọmọ 20 years tó ṣe mistake gboyún níta tẹ́ wá lé síta tẹ́ ní kó máa lọ. Ìyà ló máa ń fà á nígbà tó jẹ́ pé bàbá àti ìyá gan wọn ò wulẹ̀ ní owó láti lè tọ́jú ọmọ yẹn. Ẹ jọ̀ọ́ ẹ̀yin òbí, tírú àṣìṣe báyìí bá wáyé, ẹ̀tọ́ wa ni láti farú ọmọ bẹ́ẹ̀ mọ́ra ká dẹ̀ mọ ìgbésẹ̀ tó kù tá a gbé lórí ọmọ yẹn, nítorí pé ọ̀pọ̀lọpọ̀ irú àwọn ọmọ yìí gan ló lè jẹ́ ògo fún ìdílé. Ṣùgbọ́n tẹ́ ẹ bá ti lé irú ẹ̀ dànù síta, ẹ tún ti dákún ìṣòro àti ìyà ayé rẹ̀ ni. Ẹ jọ̀ọ́ ẹ̀yin òbí, tẹ́ ẹ bá ti gbìyànjú tiyín láti kọ́ ọmọ yín bó ṣe tọ́ àti bó ṣe yẹ, tí ọmọ yẹn, tí ọmọbìnrin tó bá ṣe mistake gba oyún níta, ẹ má tì í dànù. Ohun tó bá yẹ ní títọ́, kódà àwọn ọmọ olówó míì tó ń bá ṣe mistake gba oyún níta, tí àwọn òbí ẹ̀ bá rí i pé ẹni tó fún un lóyún kò capable láti lè tọ́ ọmọ àwọn, wọn ò ní jẹ́ kó kó lọ sílé ẹ̀. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ òbí tó máa ń lé àwọn ọmọbìnrin wọn tó bá gba oyún láti kékeré lọ síta, tó máa ń lé wọn dànù, ìyà ló máa ń fà á. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ìgbà tá a bá ti lé wọn dànù bẹ́ẹ̀ yẹn, ìyà wọn tún máa ń nípọn sí ni. Ẹ jọ̀ọ́ nítorí ìtọ́lọ́run ẹ̀yin òbí, tírú ẹ̀ bá ti wáyé, ẹ jẹ́ ká ṣe ohun tó tọ́ àti ohun tó yẹ. Ẹ má jẹ́ ká lé wọn dànù, nítorí pé a mọ irú nǹkan tí àwọn ọmọ yìí máa dà ní ọjọ́ ọ̀la. Nítorí ọmọ kékeré obìnrin tó gba oyún tí àwọn òbí rẹ̀ lé jáde, ìyá rẹ̀ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ nínú ìgboro ni. Nítorí ẹ̀ lẹ ṣe rí àwọn olóṣó, àwọn ọmọ kéékèèké tó ti ń ṣolóṣó ń sìn. Ẹ rọ́mọ míì láti age of 20 ó ti di single mother tí àwọn òbí ẹ̀ dẹ̀ ti lé dànù síta. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Fún àwọn ọkùnrin tí wọ́n ń gbèrò àti lọ fẹ́ ìyàwó kejì, èmi ò ní kò dá o, ṣùgbọ́n ṣé ẹ ní ohun tó tọ́ àtohun tó yẹ láti lè fi fẹ́ ìyàwó kejì. Ìyàwó àkọ́kọ́ tẹ́ ẹ fẹ́, ṣé ẹ ti tọ́jú ẹ̀, ṣé ẹ ti tọ́jú àwọn ọmọ ẹ̀, ṣé ẹ ti rán àwọn ọmọ tó bí fún yín lọ sílé ìwé, ṣé ẹ ti fún wọn níṣẹ́ ọwọ́, ṣé ẹ ti ṣe ohun tó yẹ kí bàbá ṣe lórí ọmọ, ṣé ẹ ti fún un níṣẹ́ tóun náà fi dèèyàn kó
kó tó di pé ẹ gbèrò àti lọ fẹ́yàwó kejì. Ẹlòmíì dẹ̀ ti máa wọ bíi 60 years á tún máa gbèrò àti lọ fẹ́yàwó kejì. Kí ló ń wá kiri? Bàbá wa, at the age of 60 years ẹ tún gbèrò àti fẹ́ fẹ́yàwó kejì. Bàbá kí lẹ̀ ń wá? Ẹ ṣe jókòó ti àwọn ọmọ tí ìyàwó yín bí fún yín. Ẹ ṣe tọ́jú wọn dé ojú àmì kẹ́ ẹ lè gbẹ̀yẹ àti ìbùkún lọ́jọ́ ayọ̀ wọn, especially kí ọjọ́ alẹ́ yín kó lè dùn, kó lè lárinrin, kọ́kàn yín lè balẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin tó máa ń fẹ́yàwó 2 mẹ́ta Áfíríkà ló dẹ̀ ti máa ń ṣẹlẹ̀ jù. Ẹlòmíì ò dẹ̀ ní owó tó fẹ́ fi tọ́ ìyàwó kan débi ìyàwó kejì. Tó bá tiẹ̀ jẹ́ pé ìyàwó tẹ́ o fẹ́ ni ò fi ẹ́ lọ́kàn balẹ̀, àwọn ọmọ tó o bí ń kọ́, tọ́jú wọn dójú àmì. Tó o bá tọ́jú wọn tó o ṣe bàbá lórí wọn, wọ́n tọ́jú rẹ lọ́jọ́ alẹ́. Má gbàgbé o, ìwọ ìyá tó fi ọmọ kalẹ̀ tó o tọ́jú ẹ̀, àti ìwọ bàbá tó o bí ọmọ kalẹ̀ tó o tọ́jú ẹ̀. Ohun tó o bá gbìn ni wàá ká, iṣẹ́ tó o bá ṣe lẹ̀ òun ni wàá jẹ. Ọmọ tó o bá tọ́jú ni ó tọ́jú ẹ̀. Let me tell you something about this life, especially in this generation tá wà ń sìn. Normal díẹ̀ kó abnormal díẹ̀, normal díẹ̀ kó dẹ̀ má normal díẹ̀. Ìwọ ló wá mọ ibi tí o fẹ́ normal sí, ìwọ ló máa mọ ibi tí o fẹ́ normal sí, because àwọn tó serious gan ayé ò kì í tètè rí iná rí wọn. I'm not trying to confuse you, but if you think deep about this, you will understand what I'm saying. So many times people that are great in life, they are not normal. They did something that is abnormal to become normal, to become somebody successful in life.